èmi tó ṣe pé èlò náà ni mò ń gbà tí mo fi ń jẹun gbogbo tá a fi ń jẹun gan lára kí la fẹ́ fún àwọn ọmọbìnrin wọ̀nyí jẹ èrè ọkàn máa ń dè mí láàmú so kò jẹ́ kí n tètè fẹ́ ìyàwó kódà mo fẹ́ títí mo fẹ́ ìyàwó ọlọ́sẹ̀ kan lóòótọ́ àwọn ará ilé mi ń gbàdá náà mọ̀ ìyàwó dé mo lọ mọ̀ àwọn introduce mi sí ní ọjọ́ Saturday gbàtí mo rí lọ́jọ́ Saturday olóǹgbọ́ ó wá lóun máa wá bá mi ní ọjọ́ Sunday tó ń bọ̀ ńgbà tó di Sunday ti yẹn ó kàn wá ní mo kàn rí gan-an ní ọjọ́ náà ṣé bọ́ ní Sunday tó ń bọ̀ lọ ń bọ̀ ó ní òun kàn ní kó nǹkan akín lè nínà ni ó bá dẹ̀ kí mi ó bá lọ mo fún lówó mọ́tò ó bá lọ mo wá sọ fún pé àwọn màmá tó ń tajà níwájú ilé mi yìí ó tán tajà yìí ìjọ tó bá máa wá tó bàbá mi lè gba kọ́kọ́rọ́ lọ́wọ́ wọn ó bá lọ ńgbà tó di mọ́sáàsì ó lọ́njọ́ Sunday yẹn ẹ̀ta mìíràn láti ń ya sẹ́ngbà yẹn mo wá lọ sí mìíràn gbà tí mo fi dé ní ọjọ́ Monday mo kàn báyàwó lè wọ́n múná lọ mo kàn rí iná tó tàn lẹ́wọ́lẹ́ tán àtòpà nínú ilé mi àwọn màmá tá wà níwájú ilé ẹni ṣe bí àǹtí kan báyìí ní ẹni ọgbẹ́ kan gba kọ́kọ́rọ́ kí ní kan mi ò pé máa lálejò léde mo sá sí lálejò lọ́jọ́ náà àwà lùmọ́jú ó ṣe gbà mo fẹ́ máa lọ sí ẹ̀ṣẹ́ kéde bàbá ẹ̀sàn gẹ́nẹ̀ wà mo lá wà nílé àwà nílé ṣé mo jáde lóru ẹ̀bùn ń bẹ́nu mo kàn fẹ́ gbọ́dọ̀ ìbéèrè yẹn ó lè ní mo ní mo sá rí ńgbà tó yá mo fún lówó oúnjẹ láàárọ̀ Monday mo ti ń lọ síbi iṣẹ́ olóòrùn náà ti fẹ́ tètè máa lọ ń bá fún lówó oúnjẹ àtowó ọkọ̀ ń bá gbà tèmi lọ ńgbà tí wọ́n tún dé báyìí ní alẹ́ mo kàn tó bá lé ní ọlọ́mọ ni ó ní irú wo tún lélẹ̀ ó bá tún ṣe ó bá tún ẹ̀tún fún díjọ́ kejì láàárọ̀ ẹ̀fún lówó mọ́tò láàárọ̀ mo tún fún lówó mọ́tò láàárọ̀ ọjọ́ Tuesday ń bá tún gba mìíràn lọ́n tèmi ò mú lọ ṣiṣẹ́ ajé irú ọkàn mi ni pé ilé ti fúyẹ́ èèyàn ti ṣe gíní kan mo kàn tó bá ní bó tà ṣe nìyẹn gbà tó di ọjọ́ Friday mo ní ò ní dúó kí ló dé bàbá ṣe bẹ́ fẹ́ kíni ṣe ti fẹ́ fẹ́ yà láyéláyé mo ní mo sẹ́rí mo wá ní ó yá kó máa lọ ó wá ní ó dá òun ti fẹ́ máa lọ ní ọjọ́ Friday pé òun máa gbàbẹ̀ lọ sí night fiji kan ní kíní kan bá ló dá so mo wá ní MC kan mo fẹ́ ṣe ní street kejì wa lọ́hùn à ń pè bẹ̀ ní kíbi sílé ń bẹ̀ ni mo ti ṣe MC ara mi ò kàn yá jọ́nà lórí ṣe mo kàn ń wò pé nǹkan náà mo kàn gbálẹ̀ lọ ni bàtí máa dé lálẹ́ báyìí ó ti páàkì ẹrù mi jọ báyìí àti tẹlifíṣàn mi ó ti yọ́kù nínú náà ó ti gbé gbogbo black and white ní tẹlifíṣàn kékeré ó ti yọ gbogbo ó ti kẹ́rù mi jọ mo wọlé báyìí kí látọ̀ mi wá bí kí ní tẹlifíṣàn jẹ́ ká ó ní mo ọtí kí ni wà lọ lálẹ́ yìí kò lọ lálẹ́ ẹjọ́ náà mo lé kò lọ ọjọ́ kejì báyìí ẹgbà ni mo fi lé ló fi lọ gbàtí wá lọ tán làwọn ará ilé wá sọ fún pé ìyàwó tẹ́ fẹ́ á ní tẹ́ bá ti fún lówó oúnjẹ báyìí ó máa pe ọlọ́jà ṣeré a máa pe àwọn ọlọ́jà ṣeré ó pe ọlọ́jà kan ó bá mú ọjà wọn ó nájà wọn ṣe ló bá dà sínú kọ́tà wọn ló di wàhálà ṣé ìyàwó tí n kò fẹ́ lélẹ̀ so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bàbá mi ẹjọ́ kọ́kọ́ lè mọ̀ pé original gbẹ̀yìn gangan ni ṣé torí àmọ́dé ò tó bá gbà sọ̀rọ̀ ẹ má bínú ṣé ẹ lè bá mi ṣe kí kọ́ rí pé ẹjọ́ kọ́kọ́ lè mọ̀ pé confirm mi ṣàgọ́ bàbá mi ẹ má bínú ẹ má bínú. wo n tó bá ní ṣe lónìí ni mo ẹ bá mi ṣe báyìí sí kámẹ́rà kí wọ́n bá mi mọ̀. ṣe báyìí. bá mi ṣe kọ́ ọmọ kò ṣe pẹ̀lú fìlà ó dáa ẹni tó bá ti sọ ní ngóòtì orí o orí mi rè bàbá ló wà ń bẹ̀. fún nǹkan tí a ń sọ n bá ń sọ ọ̀rọ̀ ìtàn nípa ọ̀rọ̀ sẹ́mi mo ti ń ṣe ní nítorí Yorùbá mo ti ń gbìyànjú ẹ̀ tàwọn ilé ìbò kọ̀ọ̀kan tí mo ń ṣe ń gbà kan díẹ̀díẹ̀ bọ̀ tí bá wá ń sọ ìtàn mo ti jẹ́nu iṣẹ́ yìí tí mi bá ti fi ti
Wálé Adénúgà sí mi ò tí ì rí sọ rárá torí pé iṣẹ́ wọn iṣẹ́ yẹn ó gbé mi tí ò sí kékeré ó dúpẹ́. When we talk of comedy in this country today, I may say I'm one of the comedians. Yes, sir. Yes, sir. I may not say international because I haven't go to abroad. Me tí lọ sí gbogbo ìlú èbó lọ nǹkan kan. But in this Nigeria, but for this obodo Nigeria where we dey so, I tell you, Pa James, I be one o. Bẹ́ẹ̀ni. Wọ́n ní kí bèrè lọ́wọ́ yín gbé irun yìí iṣẹ́ yìí lẹ sọ di costume ni àbí bí ẹ ṣe gbé wá gangan nìyẹn tó ní kinní láàrin tó ṣe lọ báyìí. Mi sọ di make up o. Kò sí make up artist tèmi máa ń lò òun yìí Ọlọ́run ló ti ṣe fún mi o. Ọlọ́run ti mọ̀ bí mi lò ló fi mú kò mí. Ṣé rí ní ọdún kan a wà ní Mìíràn à ń ya fíìmù revisor kan. Bàbá mi Ray Cosley bàbá àwọn múkàrí so mi ń sí fìlà mi gbogbo Madam Sajẹ ọmọ mọ̀ ọmọ sọ ní ẹ̀bá bèèrè lọ́wọ́ a ní àjí kò sí fìlà omi ń sí kò sí bó ṣe lè jẹ́ mi ń sí fìlà mi ọdún kan ní Gbénga sí ní àárín èèyàn ní LTV Gbénga Adébóyè láàrin èèyàn pariwo mo yàtàrí mú fìlà mo tún sáré dé padà ńgbà tó wá ya fíìmù yìí lọ àwa tí a gbébọn dání tàà tí kìíní èmi dé fìlà ṣẹ́rígbọ́n tẹ yìnbọn gbólà tí mo túbúlẹ̀ ráì fìlà bá sí sẹ́mọ̀ fìlà tó ti sí òkú òsálè tó mú fìlà kó tó dé mọ́ mo sá dé mọ́ bàbá rẹ̀ ó bá dé bí ọ̀dọ̀ mi wọ́n bá wò báyìí àwọn dẹ̀ ti kó lórí sẹ́tì mọ́ ẹ̀ wọ́n ní ọmọ yìí ọbẹ̀ ló dé mórí yìí kẹ́ eléyìí ló ń kúmọ́ láti jọ́ lóhun sí fìlà ọbẹ̀ nìyẹn mo fẹ́ lè sọ pé ọbẹ̀ òkè kí bàbá yóò máa tí ń sọ ọbẹ̀ kọ́ ọbẹ̀ àti ọbẹ̀ nílò tó tọ́ bàbá Ray Cosley bàbá dáadáa ni ó bá bọ́ sáàdà àwa YouTube báyìí bàbá ni àdúgbẹ́ bàjẹ́ kò ní bàjẹ́.